yẹn ti lọ mo á fẹ́ pé ẹlòmíì tó wà ní scenario yẹn pé àwọn á lè tún lè yanjú ẹ̀ fún mi you understand inshallah tó ẹ bá tẹ́tí kẹsì máa mi ìfẹ́ kẹ́nìbọ̀dì ẹ nígbà tí bọ́ nìkan ẹ nígbà tí ṣépè fẹ́ nìkan ọ̀rọ̀ ibú kọ́ ló wà nílẹ̀ yìí ọ̀rọ̀ ìwádìí òdodo ni ọ̀rọ̀ kí ni ìwádìí òdodo ni tó wà nílẹ̀ yìí ìwọ tó bá fẹ́ support òdodo support ẹ̀ bi taqwallah má support ẹ̀ bi zulm mo fọ́ lọ́wọ́ bá bẹ̀ wá ẹ má fà bọ̀ sí support mi ẹ fi òdodo àti ìbẹ̀rù Ọlọ́run fi support mi ni inshallah Ọlọ́run fún wa ṣe tó bismillah. inshallah. So ìjọba mi dárúkọ yín sódà kí n tó bẹ̀rẹ̀ ìbéèrè tí mo bẹ̀rẹ̀ sí. Bismillahirrahmanirrahim. Wassalatu wassalamu ala ashrafil mursalin sayyidina Muhammadin wa ala alihi wa sahbihi ajma'in. Adúpẹ́ fún Ọlọ́run. Àfihàn fún Ànábì Muhammad. Orúkọ mi ni Abubakar Alao Mogaji. Orúkọ mi tí mo jẹ́ officially. Orúkọ mi ní Markaz, níjọ́ tí mo wọ Markaz. Orúkọ mi Abubakar Abdulgani Mogaji. So tó tábà wọ Markaz orúkọ bàbá wa tó ń gbọdọ̀ reflect. So àwọn bí kò ní fi lọ sí primary school, mo lọ secondary school. So Abubakar Alao Mogaji yẹn, òun mo ń jẹ́ bọ̀ láti lẹ̀. So gba tí mo tún máa continue àwọn documents mi tó wà lórí birth certificate mi. Ó yẹ kí n máa lò ní Abubakar Alao Mogaji. Orúkọ mi yẹn. So ní Markaz, kí n tún ṣe àlàyé náà bá. Wọ́n mọ̀ mí ní apá tíra ní Markaz nítorí pé bàbá ṣe Adam ọlọ́ba akẹ́wọ̀n ẹnu àbárkà wọn ọ̀run ní ìṣẹ̀kan ní ìgbà tá à ń sọ tálíkà dàbí ṣe ẹnu àbárkà wọn lọ́wọ́ fi pè mí ní apá tíra torí pé a ní family house number 7 apá tíra street lẹ́kọ̀ọ́ sọ́dẹ̀ mọ bàbá mi tọ́wà ń bẹ̀ bàbá ṣe Adam mọ̀ dáadáa ṣòro gbà tí wọ́n wà ní kí n ṣe ìdí ẹ̀ tó tẹ́ nìkan wá tó máa sọ pé sọ́mọ̀ ní bàbá ni à ṣe ìwọ́n tó fẹ́ júwèé fún mi àwọn tó ń apá tíra ní bàbá báyìí látọ̀dún ló lápàtírà fi ló ti mú mi lórí Markaz so nínú Markaz gbogbo ayé mọ̀ mi ní apàtírà orúkọ mi gbogbo ní Abubakar Alao Mogaji. Ọlọ́run bá ṣàlékún ẹni gígùn àtàláfíà àtàlùbáríkà inshallah. Àmín. Náà ẹ ṣeun náà gẹ́gẹ́ bí PA bàbá Mudir Markaz. Èmi náà ní PA mo gbàgbé láti inú mo wò kó ẹsẹ̀ ń lo àsìkò ní láti inú Ọlọ́run ní àánú Ọlọ́run èmi náà ní bàbá wa Sheikh Mudir Markaz Babalagege èmi náà ni wọ́n fi ṣe PA wọn láti ó kéré sẹ́yìn láti bí 15 years láti mímu ní officially as PA tọ́lọ́ bẹ́ẹ̀ ni pé kí n máa wà lábẹ́ ìbẹ̀rẹ̀ láwọn ká máa ṣiṣẹ́ tí Markaz lágbára Ọlọ́run. Alhamdulillah náà ṣeun bàbá Ọlọ́run jẹ́ àríyìn pẹ́ inshallah nínú ẹ̀yin àgbàlagbà tí à ń wò ránṣẹ́ ní Markaz náà ìgbà tá bá ti ń rí pẹ̀lú bàbá Mudir Markaz inú wa máa ń dùn. àbáríkà àwọn àgbàlagbà náà ní ìyẹn Ọlọ́run máa fi ìyẹn Ọlọ́run kàdà bẹ́ẹ̀. Alhamdulillah náà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ó ṣẹlẹ̀ lórí tí ó tọ́lọ́run kádà tó ṣẹlẹ̀ sí bàbá Mudir Markaz tó jẹ́ nǹkan tí ó gba omi lójú ọ̀pọ̀lọpọ̀ wa pápá jùlọ àwọn ọmọ àfẹnubí yìí tá a sì máa ń bẹ ẹ̀yìn náà kíra mi lára pé ọmọ àfarabí mo jẹ́ torí ẹni tọ́lọ́run bá ní èèyàn jẹ́ ọmọ ilé kéwù bẹ̀ tí wọ́n bá pè rẹ̀ lọ́mọ àfarabí tó rárá nìyẹn lò tí wọ́n fi kọ́ ẹni tó kọ́yàn kéwkéwù so lọ́fà àdáni ṣe máa ń kíra mi ní ọmọ àfarabí Markaz pẹ̀lú ibi tí mo ti bára nìyí náà mo mọ àìmọye ọ̀nà làwọn èèyàn máa ń gbà máa fẹ́ sọ̀rọ̀ tí ò dá nípa rẹ̀ yẹn mo sì máa ń gbarata tó pọ̀ gan àwọn tó ń gbọ́rọ̀ ìbá padà gbọ́ wọ́n mọ̀ tó ń sọ ní mọ́sáàsì wa oríṣiríṣi àjọ máa ń fà ń bẹ̀ lọ́dọ̀ àwọn tí nǹkan òye tí máa ń fi nǹkan yé wọn dáadáa so nígbà tí ọ̀rọ̀ yìí dẹ̀ ṣẹlẹ̀ tọ́lọ́run ò ní kí ẹnìkan tẹ̀ ronú gbogbo ní tó ṣẹlẹ̀ ń gbà yẹn bó ṣe ṣẹlẹ̀ yàtọ̀ sí bọ́lọ̀ ṣe bá fún bàbá alálàáfíà ló jẹ gbogbo alógún gbà náà so tọ́lọ́run dẹ̀ wá padà ṣe alhamdulillah gbogbo ibi tó bá kù sí kọ́lọ́run bá wà sí gbẹ̀dẹ́lẹ̀ bi'iznillah ta'ala ẹ ṣeun gan ọ̀la. náà ètò wa ṣe kókó tó fi pè é báyìí ní lórí ọ̀rọ̀ àdó tí ó tọwọ́ bàbá mufti tó ṣẹlẹ̀ nígbà tí ó ṣẹlẹ̀ sí bàbá ní òde wọn dẹ̀ nígbàgbọ́ pé ní pa wọn ẹlẹ́sùnmọ́ wọn jù bàbá dẹ̀ tún wá dárúkọ nínú àwọn ẹlẹ́rìí wọn nígbà tí wọ́n sọ̀rọ̀ fún gbogbo ayé ń dòní láti lè mọ̀ òótọ́ ọ̀rọ̀ ọbẹ̀ lèmi fi sọ pé bàbá pẹ̀lú gọ́ọ̀lọ́ ìyá pè yín kí ẹ tún bá fi kún tó ti wà nílẹ̀ tí mo ti sọ sáyé tẹ́lẹ̀ tán ti gbọ́ tó jẹ́ òdodo bẹ̀ ẹ tún bá fi kún ẹ bá bá gbé láti asla láti bẹ̀rẹ̀ láti bí òde títí dọ́ sọ́ọ̀tù tọ́lọ́mù bá ṣe gbà yín láyè sí inshallah bismillah. bismillah rahman adúpẹ́ fún Ọlọ́run bí ó ṣe ṣẹlẹ̀ bó ṣe bẹ̀rẹ̀ òun náà ni pé ní on the 2nd tó jẹ́jọ́ Wednesday 2nd of February 2022 bàbá wa dára sí àdàdà àjọkù ní pẹ̀lú wọn àwa tí à ń bá wọn lọ sí Ìlọrin àwọn afá tó pọ̀ bí bọ́ọ̀sì
èmi wà pẹ̀lú wọn nínú àfa Abdulrazak alákàlùwà mọ́tò èmi wà ní mọ́tò pẹ̀lú wọn àti bàbá wa Sàrúdí lájọ wa ní mọ́tò bàbá dẹ̀ wà hale and healthy dáadáa tí ò sí kankan láti dé lọrin ìgbà tá a dé lọrin yẹn in preparation fún ọ̀la ló jẹ́ Thursday bàbá ti dé bẹ́ẹ̀ máa wà pẹ̀lú wọn adé lọrin jẹ́ lọ́nà nǹkan bí around 5 a ṣe pẹ̀lú wọn ìgbà tó nǹkan bí 6 after 6 wọn náà wọ́n yàn dá wa èmi àti Ustaz Abdulateef Abanikonda láti máa ń wà ní the same room hotel ọmọ àgbàbá ló máa ń gba hotel fún wa wọ́n máa ń gba room fún wa torí à nílé lọ́nà mi kó lè ní directly so mi nílé tí mo lè gbé sí lọ́rin so bàbá máa ń gba ìrú fún pẹ̀lú Ustaz Abdulateef àwọn náà yàn dá wa àlọ́ lé lọ́sùn àwa ní láàárọ̀ àwọn àpè wa so àárọ̀ yẹn wá pè wa pé kájú ti 9 kátó dé so bàtà dé ọ̀làsọ̀tò kọ́ọ̀lù àwa ń bẹ̀ àwọn àfáà tó kù àwọn bàbá wa tó kù láwọn àgbàlagbà àwọn nìkọ́bà láti bàbá wa rẹ̀ sùn nìkọ́bà gbogbo wọn ti dé bàbá tí wọ́n fi statement pé ibi táwọn iṣẹ́ táwọn fẹ́ lọ sí iṣẹ́ àwọn ìṣẹ́ ilé àwọn àmọ́ bàbá wa rẹ̀ sùn nìkọ́bà àwọn ló máa so ìjì yẹn la bá kún bẹ́ẹ̀ so àwọn ló máa so ìjì yẹn àfikún bẹ́ẹ̀ àkún bẹ́ẹ̀ àdé ọ̀hún kí n wá mú láti bẹ̀ yẹn nígbà tá a kó ta dóhùn tá a dé bí occasion yẹn so Haji Sule oníkìjìpá ó wà náà tó wá pàdé wa láti wọnú tẹ́ǹtì yẹn àfihàn jókòó ìjókòó yẹn padà wà rí ìdè pé ó jókòó sẹ́gbẹ̀ẹ́ ọwọ́ tó bàbá jókòó programu bẹ̀rẹ̀ ìgbà tí programu bẹ̀rẹ̀ tí programu ń lọ tó gbé máìkì fún bàbá wọn kò lè gba máìkì kó gbé lé ẹnìkan lọ́wọ́ pé kó máa ṣe wá sí so bàbá láti bẹ̀rẹ̀ láti ṣí ọ̀rọ̀ wọn ṣe àwọn mọ̀kọ̀dìmọ́sì yẹn náà ni wọ́n bẹ̀rẹ̀ kí ẹ máa lọ jìnnà lórí ẹ̀ wọ́n ti gbé wá lórí social media wọ́n ti gbé wá so gbádùn lórí social media yẹn bó ṣe lọ náà nìyẹn so àti àti pé crisis yìí ti ṣẹlẹ̀ crisis tó ṣẹlẹ̀ yẹn alhamdulilayi bàbá gbé máìkì fún mo gbà fún bàbá wa rọ̀ ẹ̀sùn mi kọ́ba èmi lọ gbé máìkì yẹn dé lọ́wọ́ mo lè gbé fún bàbá fúnra ara wọn ló jókòó without any assistance ẹnì kan ò fọwọ́ mú wọn ò ṣubú wọn jókòó directly sáyé wọn jókòó táwọn jókòó yẹn èmi kúnlẹ̀ mo á notice pé ẹsẹ̀ wọn tún yẹn ó ń gbọ̀n nígbà tó ń gbọ̀n yẹn mo á mú dání ajá náà sì Ustaz Abdulkadir a máa ń pè ní ajá náà sì bàbá mo tó máa ń jókòó sẹ́gbẹ̀ẹ́ ọ̀tún bàbá àwọn ajá ń sàgbà so Abdulkadir Zakaria èmi kúnlẹ̀ síbi ẹgbẹ́ ẹsẹ̀ ọ̀tún òun kúnlẹ̀ síbi ẹsẹ̀ òsì so èmi ni wọ́n á bá lánàá ẹjẹ́ àsáré kí sọ́tò káf so ìgbàlájọ́ ló sì kí sọ́tò káf yẹn mo yọ nǹkan tá à ń kí sọ́tò káf yẹn mo jọ bàtà ẹsẹ̀ wọn kó ní bàtà méjì wọ́n wọ socks mo wá gbé ẹsẹ̀ yẹn lórí ṣú yẹn méjèèjì láti pa à ń kí sọ́tò káf lọ́wọ́ ní bàbá wa Jagunmọ́lú Ìgbàjà wọ́n ní àlékún yunifásitì wọ́n di wọ́n tó wà àwọn á ní kí Haji Sule wọ́n ní kí Haji Sule dìde ní oníkìlìpà wọ́n ní kó dìde ayé ń kíkà fún yẹn lọ́wọ́ làwọn fi wá jókòó sẹ́gbẹ́ ọ̀tún bàbá jókòó wọn correct wọn farati anybody wọn lè farati bàbá yẹn náà wọ́n jókòó bàbá yẹn ní sùúrù wọ́n lè fa pé akéṣọ́ láti ká fún yẹn tán àwọn ni kàlọ́ mú mi wá yẹn èmi ò dìde Ustaz Abdulkadir Zakaria tó jáde lọ́sí àwọn dìde ọlọ́wọ́ wá bọ́tù wọ́tà wa so bọ́tù wọ́tà tó mú dé yẹn afa wa ti kúnlẹ̀ síbi tí afa Kadiri ti dìde afa wa gba bọ́tù wọ́tà yẹn àwọn bù sí ẹsẹ̀ èmi wá ń fọwọ́ sókè sọ́ọ̀sì yẹn pẹ̀lú mi yẹn bàbá wa Jagunmọ́lú Ìgbàjà wọn ni ká máa bómi yẹn sí bàbá yẹn náà ń ṣe àdúrà so ẹsẹ̀ yẹn ò fi gbọ̀n mọ́ ẹsẹ̀ ò fi jókòó dáadáa ó wá di pé kọ́kọ́ gbé mọ́tò wa so wọ́n gbé mọ́tò dé nǹkan nú àwọn ọmọ bíkọ́ rẹ̀ láàrin bíkọ́ rẹ̀ ló wa Sienna wa Sienna yẹn 5 seater ni yàtọ̀ sí ẹni tó máa jókòó tẹ́gbẹ́ driver 2 different seats tó máa wà lẹ́yìn driver yẹn tẹ̀yìn pápátá ìwé mẹ́ta lè jókòó so mo jẹ́ kí wọ́n wá observant pé not everybody ló máa wọlé pẹ̀lú àti ní mọ́tò yẹn so tí wọ́n gbé mọ́tò yẹn close àti ibi tí bàbá jókòó èmi ni mo wá dìde kó bí ẹsẹ̀ bàbá ẹ̀yìn máa wọlé kó bẹ̀ so àwọn bàbá wa ní mọ̀lá wọ́n jẹ́ chief of staff Markaz Sheikh Suleiman Abdulwahab Adumiyawu Amantan Samji àwọn wọlé Dr. Ọláòtí mo ní káwọn náà wọlé Ustaz Abubakar Mudiru Markaz Aruru Rashid
mo ní kó náà wọlé àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn wọlé sẹ́yìn so ìgbà táwa ń ṣe kí bàbá dìde làwa realize pé wọn ò lè stand fit lórí ẹsẹ̀ wọn yẹn so àwa fi assist wọn jókòó lórí 4 feet lórí 4 feet yẹn so àdìsúlẹ̀ oníkìlìpà òun wọlé sẹ́gbẹ̀ẹ́ driver wájú èmi mo wọlé sẹ́gbẹ̀ẹ́ bàbá ní ẹgbẹ́ ẹni window kejì náà ìgbà tí mo wọlé yẹn ni mo bọ́ agbádá lọ́rùn wọn mọ́tò bẹ̀rẹ̀ sí move láti kó lójú àgbẹ̀ yẹn ìgbà tá a máa bọ́ sí ẹni àṣùrù àdìsúlẹ̀ oníkìlìpà oníkà máa lọ sísàlẹ̀ ọjà lọ sí kakọ́ wa ń bẹ̀ àbá Abubakar àrùn rọ̀ṣì oní rárá ó ní ànílọ́bẹ̀ èmi ò dá sí àlègbé ọlọ àwa kọjú sí ọ̀nà post office ìgbà tá a kọjú náà gbé sọ́ọ̀nà máa dídí under bridge yẹn àdìsúlẹ̀ tó ní pé ká máa lọ sí gèrè alimi àbá Abubakar tó ní rárá that's another onímọ̀ àlèlọ́bẹ̀ kọ́ńtàdé a máa lọ sọ́nà ọ̀nà University of Ilorin táǹkẹ̀ àwọn fèsì ọ̀nà táǹkẹ̀ lítà musa tó ń bá ẹ̀kọ́ sọ̀rọ̀ èmi ò ní í sì mẹ́sà kò ń sọ̀rọ̀ àwọn àlọ́nà táǹkẹ̀ lọ ní Christian Hospital ajá Abubakar mùdírù Markaz Harun Rashid òun ló ní pé ká máa nìṣó ní Christian Hospital adé Christian Hospital yẹn wọ́n ṣe àṣe wọ́n gbé bàbá wọnú special ward kọ́ wà mẹ́ta bá ti wọlé báyìí ó wà lọ́wọ́ ọ̀tún private ward ibẹ̀ lọ gbé wọn sí so àbáyọ wọn gbé special wa àgbẹ̀ ọ̀sọ́rí bẹ́ẹ̀ yẹn wọ́n kọrí sí ara ògiri báyìí ẹgbẹ́ left wọn wà lára window right wà ní data so wọ́n á rán clinical test tó yẹ kó ṣe doctor yẹn ọkùnrin mi yóò ṣàbáyé ó rán lóun tẹ̀sí ó gba bp wọn ó wo heart wọn ó wo pulse wọn ó ṣe àti gbogbo máa ń gbogbo kí ní ẹbẹ̀rẹ̀ sí ń wò ó ń jọ tẹ̀ ìgbà tó ń wò àwa táwa ń bẹ́ nígbà tó ṣe tẹ̀sí yẹn àwa mẹ́ta ni myself Sheikh Suleiman Saruji àti Abubakar Harun Rashid àwa mẹ́tẹ̀ẹ̀ta yẹn láwa nínú ilé tó fi rán tẹ̀sí yẹn ìgbà tó rán tẹ̀sí yẹn tó fi dọ́tọ̀ yẹn jáde àwọn Sheikh Suleiman jáde pẹ̀lú wọn wọ́n jáde pẹ̀lú dọ́tọ̀ yẹn èmi mo ti àti bá gbádà àwọn ìlàgbádà wà mo fi àgbádà yẹn kọ́ ọ̀nù báyìí mo kà máa fi kọ́ ẹgbẹ́ mi ò sí báyìí so àwọn Abubakar tó àjọ dúró wọ́n jáde kò tó 3 minutes táwọn sáà Suleiman jáde ní àìdí sórí oníkìdípa ló wọlé wa ó bá Abubakar Harun Rashid ó bá lẹ́gbẹ̀ẹ́ níbẹ̀ ó ní kí èmi ní náà ó ní àwọn ti bá àwọn afásùlẹ̀ bó ṣe sọ nìyẹn ó ní mo ti bá àwọn afásùlẹ̀ mọ́ọ̀nù mo ti bá wọn sọ̀rọ̀ kó wọn abá mi ní náà kí ni ó nígbà tí kíní ẹ̀ ṣẹlẹ̀ òun ju kókó sí wọn lápò so bóyá sọ because I wasn't my àfa mi ni so mo ṣe àwọn vigilant mi ò lo ẹyin kí ló ju sí wọn lápò that was the question kí ló ju sí wọn lápò ó ní nígbà tí kíní ẹ̀ ṣẹlẹ̀ òun tó ń fún ṣèṣúra òun ju sí wọn lápò pé kí n bá òun mu so ẹgbẹ́ ọ̀tún yẹn tó kọ́ sí mi òun bùbá àti ṣòkòtò so ẹgbẹ́ inú àpò ọ̀tún yẹn lápò tó inú àpò ẹ̀wù mo lè kọ́ wọ́ bọ̀ actually bó ṣe sọ yẹn náà mo ti rí tracy pé kọ́ wà bẹ́ẹ̀ mi ò mọ̀ pé kọ́ wà bẹ́ẹ̀ tẹ́lẹ̀ àwọn bóyá ń sọ̀rọ̀ yẹn pé mo ṣe wà lára àpò yẹn náà pé there is something there ìgbà tí ń tọwọ́ bọ̀ fún yọ àdó méjì nylon black lọ́ fi so orí méjì papọ̀ báyìí so bó ṣe rí pé mo yọ kí ní yẹn mo wà short ó wá fọwọ́ mú lẹ́yìn báyìí ó ní àwọn àgbàlagbà lọ sí fóònù ìgbà tó ń wé láwà ní mufti torí pé àwọn tó ń wà láàrin wọn yẹn àwọn tó ń pé wọ́n léèrè wọ́n burú wọ́n á ní pé wọ́n máa fi ṣe ṣúra orí òun sì lọ́pẹ́ sí àlàyé tó ṣe yẹn àmọ́ tó ń bá ti lọ fẹ́ẹ́ lómi báyìí àfi kóun tó ti lọ pa ẹran lé lórí kí òun jọ yẹn tó wọ̀ insha Allah láàrin jọ méje wọ́n á dìde lẹ̀ kò sẹ́ni tó máa gbọ́ yẹn nínú òwúdò nǹkan tó ń ká expect ló ṣẹlẹ̀ kò ṣe é kọ̀ mọ́ kò dẹ̀ gbélé lọ́wọ́ that was the end of àdó láàrin ẹni pẹ̀lú ẹ̀ that day ẹnì kan túbọ̀ nǹkan lẹ́nu wọn so ìyẹn close síbẹ̀ so àfi so later that day nígbà tó máa di nǹkan bí 6 wọ́n ti wá rí fáwọn lọ sí general hospital lọ ìkọ́ university teaching hospital nílọrin so that tó máa di nǹkan bí 6:30 wọ́n ti fún bàbá ní ward private ward wọ́n ti wà ní proper admission wọ́n ti wà ní admission wọ́n ti bẹ̀rẹ̀ sí rán ní everything so ilẹ̀ jẹ́ ti ṣú àfi jí láàárọ̀ Friday there was nothing àwọn àgbẹ̀ náà so àwọn àgbẹ̀ ní nǹkan bí 6:30 nírọ̀lẹ́ ọjọ́ Friday yẹn 6, 7, 8 lálẹ́ ọwọ́ rọ̀lẹ́ Malaysia ní àtàwọn àbí sọ́mọ̀ tọ́jú mọ́ bàbá làwọn dé láti Àbújá ọjọ́ Friday yẹn wọ́n dé ní ọwọ́ rọ̀lẹ́ malẹ́ àjọ wà ń bẹ̀ àjọ sùn sàwádà máa ń sùn pẹ̀lú bàbá so ń bẹ̀rẹ̀ àríkẹ́ control ní Friday everybody wọn ní Thursday Friday so bàtà bá sọ́mọ́ tó wá dé lálẹ́ Friday so àwọn èèyàn wà nílé ilé ìyàwó nǹkan tàlàfẹ́ ní kó má dúró but lálẹ́ Thursday yẹn èmi àti Harun Rashid lájọ sùn ṣáàzù nímọ̀ nù láwọn lọ́lé ajá Rashid Dr. Lauti àwọn náà lọ́lé
wọ́n ti jíde láàárọ̀ Friday so bàtọ́ máa ń dalẹ̀ Friday yẹn so àwọn mẹ́ta ló ti ta sùn èmi àfàsọmọ àsùnbẹ̀ so ọjọ́ Saturday àwọn ọmọ ń fún bàbá ní chocolate láàárọ̀ so tó wá ṣe ti ń tọ́jú fún wọn jẹun wọn fún ní injection so ní nǹkan bí around 11:30 bàbá ti sùn àfàsọmọ ti wà ń bẹ̀ so àfàsọmọ èmi Sheikh Suleiman Saruji Dr. Olauti àti Abakiri àwọn olùrọ̀sí àwọn márùn-ún táwọn bẹ̀ yẹn àwọn ń bẹ̀ ní around 11:30-12 bàbá wà lójú oorun ní àjíṣìlẹ̀ tó wọlé wá ó wọ bùbá àti ṣòkòtò bẹ́ẹ̀ ni ó wọ bùbá àti ṣòkòtò ó dé tàbí white kò wá dáadáa ìgbà tó wọlé ẹ máa ń pè kíní kan ní kòkó dẹ èmi mọ̀ nígbà tí máa ń pè kéré àwọn àgbàlá kòkó dẹ kọ́ọ̀pù báyìí ni wọ́n wá ṣe hand wọ́n ṣe stand fún un tó fi florence báyìí lọ fi ṣe so àwọn àǹtí mi tán lọ ní ọkọ so láti di 76 precisely àti nǹkan ṣíyàwó èmi mo lọ́ra kí níyẹn ní jàǹkàrà mo ṣe morúkọ ẹ̀ so kòkó dẹ lọ́pẹ̀ so mo fi dá orúkọ kí níyẹn mọ̀ kòkó dẹ yẹn ló gbé wá mi ò mọ tó máa bẹ̀rẹ̀ fún ẹ pé kọ̀ọ̀kan wà nú ẹ̀ so pé kọ̀ọ̀kan wà nú kòkó dẹ yẹn so tó wà nú kòkó dẹ yẹn mi ò mọ then ìkó dẹ méjì yọ ọdún sókè nínú kòkó dẹ yẹn ó gbé dání báyìí níbi tí kòkó dẹ yẹn tó hàn ní òkè báyìí wọ́n so aṣọ rẹ̀ jùlọ mo rí báyìí gbogbo àtàwà ń bẹ̀ mo ṣe wọlé ó jẹ́ kọjú àpòbá wa ń bẹ̀ so àwọn sáà Suleiman ló kọjú sí Sheikh Suleiman Saruji àwọn ló kọjú sí sàmà lẹ́kùn gbogbo adáwọn alẹ́kùn sàlám gbogbo alájọ gbọ́ papọ̀ ní sèmi nìkan kó wá gbé kí ní ìdání báyìí àlàyé tó ṣe ní pé láti jẹ ta tí kí ní ti ṣẹlẹ̀ lòun ti wà lórí rìn àlàyé bàbá ló ṣàlàyé fún onímọ̀ ìmọ̀lá àmájọ gbọ́ ni pé kí ní wọn á gbé fún pé kábàtì ti sàwọn lórí pẹ̀lú gbọ́ ọlọ́run ara wọn á yá bàbá yẹn gbọ́ tó wọn ní tó kíyè ló ní àṣẹ àwọn ìnáwó sí ní bẹ́ẹ̀ ètè kíyè ló ní àṣẹ pé kó ṣe àmúní náà àmúní bẹ́ẹ̀ náà ni àbá sọmọ kí ẹ rí sí ẹbí mo admit pé mo náṣẹ mo á kọjú sábà sọmọ àbá sọmọ tí wọn ti gbọ́ sọpọ̀ ní kó tẹ̀lé ṣàlàyé bẹ́ẹ̀ ní bọ́dù mọ́ àjọ gbọ́ tó ń papọ̀ ni àbá sọmọ kí ẹ rí sí àbá sọmọ náà ẹ̀dá àṣì yẹ kí bàbá jiná pé bàbá wà lójú oorun so the first word táwọn sọmọ kọ́ sọ ní pé ṣe bẹ́ẹ̀ mọ̀ ìpèjà ẹ sáà mọ̀ pé àwọn alájí ló pé wọn kò ní dájú ó ní ṣe mọ̀ fáwọn alájí wọn láìkì irú nǹkan báyìí ṣe mọ̀ fáwọn alájí wọn láìkì irú nǹkan báyìí àṣìjẹ́ kan jiná tó bá wà conscious bó ṣe sọ bẹ́ẹ̀ báyìí lónìí èmi máa ń sọ̀rọ̀ pé àlù ẹ̀ máa bí lọ. tó o máa dàbẹ̀ pé bóyá àbá sọmọdù kẹ́kọ̀ọ́ ló ń bọ̀ fún bàbá àmọ́ sísọ tá a bá sọmọdù sọ pé ṣe mọ̀ fáwọn alájí ò láìkì irú nǹkan báyìí àṣìjẹ́ kan jiná kó wà conscious wọn kò pariwo jù ní pé àlù ẹ̀ máa bí lọ. That was the end. Tàbí lọ sábùjá there was no case on it again. Ibi tọrọ end sí ni and nobody ever thought of anything. Ebi àwọn kan ṣẹlẹ̀ o ọ̀rọ̀ àdó it's all close to that. Àwa dàbùjá jọ Monday. Ìjọ Monday yẹn will be on the 7th of February. Ṣèbá lọ dé torí jọ Thursday ṣèkí ní ẹ̀ṣẹ̀ was Thursday. Ṣùgbọ́n tó máa ní on the 7th lálẹ́ around 7:38 la land sí Abuja. So I just sit here around 9. But I did there, Tashi. So please, Baba, on admission. Upon social was in there. Nobody thought of anything. So, man lost not the of justice, Bolaji, that's correct. Man lost. And my dear was your tiny arrow. So just to be about when you Monday, no soon. Tuesday, Obeluwa. Moi, Bobo Kizu, lost on mosque in Sale. No boy, you will not street. In your Tuesday, Munja in mosque. May call you Ustaz Abubakar Harun Rashid ló wọlé. So actually ó wà ní ìtumọ̀ ẹ̀sẹ̀ ìgbésẹ̀ tó pè ní. So bí kí Musa pick call mi tó kájọ wà pẹ̀lú bàbá all the boys àti wà nílọrin. Wọ́n jẹ́ bèrè àlàáfíà bàbá báwo ni àlàáfíà mo sọ fún ọ àlàáfíà. So bí gbogbo ẹ̀ tó ń bá dà Ustaz má bínú òun fẹ́ bèrè kankan mọ̀ ẹ̀ ó ní bínú kò sí bínú kankan ó ní káwọn fẹ́ bèrè ó ní sí bàbá ò paralyze. Èmi ti fi àìtọ́n yes èmi ní mi nà what do you mean? So no wọ́n lè fi kíní omi náà wọ́n bẹ́ẹ̀ kọ́ sáà kí ló ṣẹlẹ̀ wọ́n ní jọ Thursday yẹn ibi tọ́rọ̀ àti ti ṣẹlẹ̀ lórí ṣàlàyé dábẹ́ tó ń dada o wọ́n ní jọ Thursday yẹn ká dé Christian hospital ìgbà táwa nínú ilé tí mo kẹ́mi nǹkan mú ilé òun rí tí mo fi wọlé báwọn lọ́dọ̀ mi ó wọlé báwọn lọ́dọ̀ mi nígbà tí mo wọ́n wọ́dẹ wọ́n ti wọlé tó ní ṣe nǹkan
sí wọn lápò níṣẹ́ react yẹn pé kí ló ó ní kí ní ẹ̀ka ọláyà wọ́n bá fi jáde ìjà ètò ìjáde ó coincidence mọ́ àwọn ọmọ kéwù ẹni tó jẹ́ bọ́ ìwọ̀n mùsùlùmí bí kí ní ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ òun ti pé mùsùlùmí yẹn òun pẹ̀lú àwọn mẹ́ta kan gbé báìkì méjì kan gbé méjì kọ́ máa bọ̀ ní Christian hospital so táyà tó ń jáde kó o nu wọ́ọ̀dù yẹn ó coincidence mọ́ gbà táwọn bọ́ ọmọ yẹn wọlé òun wà lọ pàdé wọn ibi táwọn dúró sí táwọn ti ń sọ̀rọ̀ wọ́n nítorí pé òun ní rí ìwúrà mọ́ra kan tó ń bá wọn ṣàkújáde wọn táwọn yẹn ṣàkújáde wọn bẹ́ẹ̀ nítorí ṣe ní káwọn mẹ́rin yẹn wá irú incident tó ṣẹlẹ̀ sí bàbá yẹn èèyàn mẹ́rin péré ló gbọdọ̀ sá wọ́n jẹ́ mọ̀ fáwọn ọmọ yẹn wà tó bí wọ́n wà ọwọ́ ní wọ́n wà tó tàbí láti lè sa iṣẹ́ yẹn àlàyé yẹn lòún ṣe fáwọn ọmọ yẹn lọ́wọ́ ni mo ti jáde wọ́n ní just 1-2 step by ni Haji Amura dúró sí ìjẹ́pẹ́ ní bí mo ti ṣe ń bọ̀ ó lọ bá Haji Amura òun pẹ̀lú àwọn ọmọ yẹn fi ti ara wọn bọ̀ tó béèrè pé alájú omi máa ń dà Haji Amura wa náà sọ pé àwọn nìyẹn àwọn aṣẹ́wọ́ pé Haji omi máa ń wọ́n náà sọ̀rọ̀ táwọn lọ ọjọ́ Haji omi máa ń ṣe bí ni mo ti wá ń sọ̀rọ̀ wá sọ pé ṣe mọ̀ pé ọ̀tá bàbá ti paralyze ó ní òun àtàwọn ọmọ yẹn bọ̀ àwọn adákẹ́ èmi ò sí ń bẹ̀ ìjọ tí ìdùnnú ló sọ yìí wá sí wà lábùjá o wọ́n fún mi làbárí tó ṣẹlẹ̀ ó dájú Haji Amura wa ń bi pé àṣẹyìn jẹ́ dókítọ̀ àti dókítọ̀ ti confam oníṣẹ́ ìgbà ni ẹ̀ padà rí bẹ́ẹ̀. La ilaha illallah. ó ní bẹ́ẹ̀ bó bá ti wà ń lọrin ó ní bó bá ti wà ń lọrin yẹn òun ò tiẹ̀ ríro. àwọn tó ń ṣe pèmí sìn àwọn ọmọ yẹn wà lọ́dọ̀ wọn àwọn á ń ṣe dìrásà àwọn discourse tó ṣẹlẹ̀ níjọ́ yẹn làwọn wá sọ̀rọ̀ kọ̀rọ̀ yẹn so paralyze tó ń gbọ́ lẹ́nu ẹ̀ lòún ṣe ní pé kóun pè mí. ṣé understand lòún ṣe ní pé kóun pè mí láti confam. ṣé lóòótọ́ ni kó rí bẹ́ẹ̀ gẹ́gẹ́ bó ṣe sọ nígbà yẹn. bẹ́ẹ̀ ni sà kí wàá sọ kọ́kọ́ fún sà until bí tí mo gbọ́ yẹn a fura pé nǹkan kó ṣẹlẹ̀ sí bàbá and truly nígbà tá a dédé jọ Monday àtọwọ́ ọ̀tún àtẹsẹ̀ ọ̀tún tó kú pátápátá ni wọn rí pọ́ọ̀sì. àwọn dókítà rẹ̀ ṣe mọ̀ kó máa ń nà kó máa wá pọ́ọ̀sì àtẹsẹ̀ ọ̀tún àti apá ọ̀tún so ibi tọkùnrin tí wàá lọ nìyẹn ìyọkùn omi ìfẹ́ lọ́wọ́ paralysis kankan ẹ bó ṣe sọ yẹn mo ní òkè mo gbọ́ so mi ò sọ fẹ́ anybody wọ́n wà láàrin mi ò sọ fẹ́ anybody ìgbà tí mo wá débi tí mo máa ń sùn ní ọjọ́ 6 lálẹ́ tí ìgbé yẹn so mo kí n tán mo jẹun mo sàn prayer ti máa ṣe so something to one ní òórùn sùn ọ̀rẹ́ wa jókòó sí mi lẹ́mìí nípa paralyze so mo bá bẹ̀rẹ̀ sí ìwà ok ní ṣe tún fún ọmọ lẹ́nu nǹkan ṣe kù bá pe Haji Amura Haji Yusuf Amura ní òórùn yẹn 1:45 not kill your day because I know my expert call. Bó ṣe rí ìgbìmọ̀ bọ̀ gbé ni sàlámà ní kùn kí nǹkan ọ̀n bèrè bàbá ẹ má bínú sà ọ̀rọ̀ kan ni mo gbọ́ lọ́sọ̀ yìí mo fẹ́ kọ́ fáàmù ẹ̀ lọ́dọ̀ ẹni. ìjọ Thursday àwọn Christian hospital kí ni mo fi sọ fún yín wọ́n ní báwo nípa pé paralyze wọ́n ní òkè wọ́n ní àwọn ọ̀rọ̀ tí wọ́n ní ìgbẹ́ sí màá fáwọn ní time díẹ̀ mo ní náà wọ́n ní àwọn àníkọ́ lọ gbé bọ̀dá ló máa ń pè bọ̀dá wọn ní sáàdù ní márùn-ún dé wọ́n ní àwọn àníkọ́ lọ gbé bọ̀dá àwọn alájí ní márùn-ún àwọn àníkọ́ lọ gbé wọn wá nísìnyí àwọn olùdarí àwọn olè òṣìṣẹ́ fún ara wọn. mo ní òkè nínú ọ̀nà ìfẹ́ kọ́ wọn ṣùgbọ́n tó máa tó bí 47 minutes after that sọ̀rọ̀ yẹn ní oṣù wọ́n bá tó wọlé wọ́n ti tẹ̀sí mo píkì ẹ̀ òṣìṣẹ́ ní márùn-ún lọ sọ̀rọ̀ kí ẹ̀ sáà máa ní kún kọ̀ọ̀kan rárá kí ni kọ̀ọ̀kan ẹ má bìí wọn ní rárá mo á tún béèrè yẹn fèrè kí ni mo ti sọ fún yín àwọn fẹ́mi nípa yan paralyze àwọn ní bẹ́ẹ̀ ni wọ́n ní sọ bẹ́ẹ̀ wọ́n ní ṣùgbọ́n ẹsẹ̀ kan náà ni Alhaji Amura kò sí lẹ́nu nípa báyìí ẹ bá wá béèrè ìdí mo fi béèrè wọ́n ní náà mo á ṣàlàyé fún un pé ó wọlé wá bá mi ó ní nǹkan ló pè kò tẹ́lá dùn ó ní òun fi nǹkan sí wọn lápò ok ìgbà tí máa yọ ó di àdó ìgbà tí máa yọ tó di àdó yẹn àdó méjì wọ́n á yọ ó wá fọwọ́ bá mi lẹ́yìn pé wọ́n ti ṣèṣúná fún ìyàmọ́ tó ń bá ti lò fẹ́ lò mí tó wọ́n ti pé orúkọ orí kìíní yẹn lórí orúkọ wọn fi di tó ń bá ti wá lò fẹ́ lò mí àbí kóun lọ pa ẹran ní lórí kóun jọ yẹn tó wọ̀ pé insha Allah bàbá á dìde láàrin ìjọ méje mo ní mo tó sọ pé mi nìyẹn níjọ́ Tuesday yẹn so àwọn ní mi máa ń gbọ́ nírọ̀lẹ́ ènìyàn kan wá pè mí lọ́sọ̀ yìí pé wọ́n sọ akọni tòótọ́ ní tòótọ́ stars ẹ̀kọ́ tajọ kọ́ nínú kéwù àti ọjọ́ orí láyé èèyàn sọ fún mi nínú ilé tó ojú sí wọn lápò tó ń bá ti pẹ̀rọ̀ nínú wọn á dìde láàrin ìjọ méje bó ṣe ń jáde kó lọ́dọ̀ mi ó wá bá ẹ̀yìn ó ní nǹkan bá ìṣẹ̀lẹ̀ nǹkan mi ló sọ ẹ̀ ṣẹlẹ̀ lórí
Allahu akbar. adẹni pẹ̀lú ogun Ọlọ́run àwọn àṣìṣe lórí wàláì bí mi ṣe dàgbé yẹn Allah. so ìgbà tó máa tó bí a week after Náà. so ìròyìn ti kọ mí ní ọsíkà yẹn wípé ọ̀rọ̀ àdó láti ní mo sọ̀rọ̀ àdó kìíní kan máa ń wò pé àwọn tí mo bá sọ̀rọ̀ ájì àmúra àti oúnjẹ márùn Bẹ́ẹ̀ni. ní ìdẹ́lu mi sọ ọ̀rọ̀ yìí Bẹ́ẹ̀ni. mo á pe ájì ọ̀rọ̀ àmúra ájì ìṣùpá àmúra Náà. mo á pè wọ́n lẹ́ẹ̀kan náà mo á lẹ́ níjọ́ náà ní ìrọ̀lẹ́ máa ní ìmùsàmì mo bọ́lẹ̀ mo kí àṣetán náà bá ti fún mi bá tó ájì àmúra sàlámà ní kò kọ́ ẹ dábò tó lọ lọ́wọ́ èmi ò dáìkì nǹkan bá ń bá o ẹ̀yin ni mo bá sọ̀rọ̀ ohun tó ṣẹlẹ̀ Bẹ́ẹ̀ni. ìròyìn ti kò ní gbà yìí kódà àwọn èèyàn mi láti kó wọ́n ti pè mí pé nǹkan kí ló ṣẹlẹ̀ káwọn ẹ̀yin lẹ́tọ́ ń sọ̀rọ̀ àdúgbò kí nǹkan ẹ̀yin ni mo bá sọ mi bá Ẹnìkan sọ. ẹlòmíì sọ ajámúládé fi Kùránì búra Allahu akbar. ike lẹ́yìn àwọn mẹ́tẹ̀ẹ̀ta ká sọ ẹ lórúkọ yẹn Náà. àwọn òfin ẹlòmíì sọ ọkẹ àṣàparí ìgbà tó dijọ́ kẹta síjọ́ yẹn làwọn táàzù nílẹ̀ máa ń wá pè mí Náà. ìjà kódà mo lọ sọ́dọ̀ bàbá nínú mọ́tò mo wà wọ́n gbé mi sí mọ́tò kọ́ ni wọ́n wọlé jọ náà so kọ́ ni wọ́n tó wá wọlé yẹn àṣà kì í mọ́ bẹ̀rẹ̀ aláṣà bàbá ọ̀nà pa ọ̀rọ̀ aládùúgbò àwọn làwọn ṣiṣẹ́ lórí ẹ̀ lórí òrùjọ́ yẹn ohun tí mo sọ fáwọn yẹn àwọn òsùn mójú bp àwọn ti bẹ̀rẹ̀ sí ráì Allah. àwọn làwọn lọ bá ájísúlẹ̀ lé Allahu akbar. Ìyẹn bàbá nílé wọ́n ti báwọn. kọ̀ǹfàmù fún àwọn bẹ́ẹ̀ ni Náà. bàbá onílé márùn wọ́n ti inú ilé ẹ̀ ló ti kọ̀ǹfàmù fáwọn ìgbà òótọ́ ló ń fi àdó sí wọn ní àpò Allah. kódà ẹran tó ń palẹ̀ lórí ẹ̀jẹ̀ ẹ̀ ló kí òbí kó dẹ́ni ìdẹ́nìbọ̀dì sọ kódà mi báwọn náà sọ Allahu akbar. ẹnu ara ẹ̀ ló fi yẹn kún information fún wọn Bẹ́ẹ̀ni. gẹ́gẹ́ báwọn náà ṣe sọ sínú tẹ̀pẹ́ kọjá Náà. ebi kó dàgbà ẹran tó ń palẹ̀ lórí ẹ̀jẹ̀ lòun fẹ́ fi àwọn lórí lòun gbé báyìí ẹnu kò di àhándì àkókò fún àlùfáà fún rẹ̀ kò bá jẹ́ tó rọ̀ ṣe lórí lọ́dọ̀ tèmi nìyẹn Allah. mi ò sọ fẹ́ nìkan láyé mi ò dẹ̀ ní ìméjì sí Allah. kọ́ńtì nígbà tí information wọlé wá bá mi mi ò àtàṣe ní mi nìmọ́ Náà. ààrẹ tí n tún ṣẹlẹ̀ nígbà tí ti ṣẹlẹ̀ àlàáfíà náà la máa wá Bẹ́ẹ̀ni. kódà nígbà tí kó jẹ́ sọ fún tóun fi ń ṣagbára fúnra wọn àwọn kan lọ ṣe fóun mi ò lè kó èrè Náà. kò dẹ̀ gbà yọ̀ǹda lọ́wọ́ mi èmi ò mọ̀ gbà tó fi sí o ó gbà yọ̀ǹda lọ́wọ́ anybody I didn't know Okay. mi ò mọ̀ gbà àmọ́ ó sọ pé òun sọ fáwọn kò ní èmi ò mọ̀ bó ṣe dákun wọn Allah. èmi ò mọ̀ nǹkan kan pa ẹnu bá àgbà tó fẹ́ gbà á tó wọlé wá bá mi tó lóun ti ráwọn sásù àgbèrè ọbí ń ta Náà. ìpè mo ti ráwọn àfáàsù mi ń ta Náà. òun fi nǹkan kan sí wọn lápò wọn ní kóun wọlé wá bá Allahu akbar. máa yọ nǹkan kan yẹ èmi ní ìbàdàn ni Allah. àdó méjì wọn fi láìnà black sí etí ẹ̀ papọ̀ báyìí Allah. Allah. wàláhù ṣáàhìd mi ò sọ fún yàn kankan Allahu akbar. ju ustazu oúnjẹ márùn-ún àtàmúra lọ kódà àrùn rọ̀ṣídì tó pè mí Bẹ́ẹ̀ni. àrùn rọ̀ṣídì tó pè mí kò gbọ́ ọ̀rọ̀ àdó lẹ́nu mi Allahu akbar. mi ò sọ fún ojú àdó sí wọn lọ́pọ̀ lápò Allah. mi ò sọ fún kẹ́ni bọ́dì àwọn méjì wọ́n dẹ̀ wà láyé Allahu so akbar. bọ́ọ̀rọ̀ tèmi ṣe jẹ́ bẹ́ẹ̀ náà so bó ti wáyé skáléètì tó tọrọ gbogbo ayé Allahu a'lam Allahu akbar. Allahu akbar. so pàṣẹ tèmi ni o Ẹ ṣeun gan bàbá. Ọlọ́run jẹ́ aríyín pẹ́. Ọlọ́run ní jẹ́ kí àgbà ó tán lórílẹ̀. Gbogbo nǹkan tí èèyàn bá ṣe tó bá jẹ́ nǹkan rẹ̀ kò sẹ́ni tí ò ní jèrè ẹ̀. Èyí tí wọ́n bá sì ṣe tó jẹ́ nǹkan náà dandan ni kókó. Èyí gẹ́gẹ́ bẹ́ẹ̀ yẹn àgbàlagbà ṣe fún wa. Ọlọ́run mi lọ sọ́ọ̀lì abàlì nafsi. Ó ṣe fúnra ẹ̀ ni. Màmá náà sàn àwọn àríyá. màmá náà sọ àfààníhà Wàláhì. àmọ́ ọ̀rọ̀ tó kápítọ̀ gbá mi lára mi Wàláhì. Ọlọ́run ló wọ̀ ní kò ní ṣàbòsí lẹ́yìn kankan. Alhamdulillah. Pé òdodo. bó ṣe jẹ́ pàdé tèmi ọ bó ṣe jẹ́ nìyẹn mi ì ní jù bẹ́ẹ̀ lọ Ẹ ṣeun gan bàbá. Ọlọ́run máa ń dúró tì í. Ọlọ́run ní fi Ayakumullah. Àmín. Ọlọ́run jẹ́ aríyín pẹ́. Ọlọ́run jẹ́ aríyín pẹ́. Gbogbo àwọn èso tó jáde lára tí náà Ọlọ́run ṣe ọlọ́run lábàríkà. Ọlọ́run ṣe wọn ní àpéwò nílé ayé. Àmín. Gbogbo Ọlọ́run. Ẹ ní fún Àmín. ọkàn nínú àpéwò Ọlọ́run. Ọlọ́lá hawla wala Àmín. quwwata Àmín. illa billahi al-aliyyil wàhálà kó wọ́tà ìgbà 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 Jazakumullah. Màá tún máa pè é ṣẹgbọ́. Inshallah. ẹ ṣeun All right, salaam ọ̀dà alaikum. ṣùkọ́ jẹ̀lélà Ah, wa iyyakum. wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. alhamdulilayi rabbil alamin mo lérò pé afárabalẹ̀ gbọ́ láti ìbẹ̀rẹ̀ dé ìparí uninterrupted mo mọ̀ọ́mọ̀ má sọ kankan láàrin ìgbà tí wọ́n sọ̀rọ̀ yẹn torí mi ò fẹ́ kí ó dàrú fáwọn tó bá fẹ́ tún gé ibẹ̀ náà torí kò sí bá a ṣe máa sọ̀rọ̀ lórí social media tí ò ní padà sí àwọn tí ó gé jáde níbẹ̀ ẹni tí ó gé jáde náà ta níbẹ̀ ẹnu àwọn ọ̀rẹ́ tó fẹ́ gé jáde èyíkéyìí tí ò bá jẹ́ kó máa dín pé ọ̀rọ̀ kan míì wọnú ẹ̀ tọ́rọ̀ tá à ń sọ yìí ọ̀rọ̀ bá ṣe fẹ́ fi òdodo múlẹ̀ ní tó wà ńlẹ̀ wọ́n ti tẹ́ máa ń jẹ́ kẹ́ mọ̀
gẹ́gẹ́ bí mi jọ dẹ̀dẹ̀ àtọ́lọ́run dá èmi ò mọ̀ bí ẹnìkan ló jẹ́ bákan nínú ayé tá a wá torí ẹ̀ tá a ní treat òun gan according the way we gonna treat those who are not famous. We got to treat everyone accordingly. Ká treat everybody ilé ayé accordingly ni. Ẹni bá ṣe tí ò dáa nínú àwọn tó jẹ́ àwọn èèyàn tá a gbà fún dáadáa ká bá kẹ́fìn kan tó kù díẹ̀ káàtó lára wọn èé ṣe tá máa fẹ́ máa fọwọ́ yọ̀bọ̀ kẹ́ múrú ẹni bẹ́ẹ̀. Ọlọ́run ò fẹ́ ìyẹn lèmi ò láìkì o èmi ò láìkì ẹ̀rí bóyá nítorí èmi dẹ̀ use mọ́ ọwọ́ ìsàlẹ̀ àwọn ọmọ egun báyìí torí máa wà proud of it. Àwọn ọ̀ràn mi ló kúrò ní Oǹdó tó wá tẹ̀dó sí Badagry náà bí èmi sí ògùn gbé yẹn náà tó ògùn gbé gan jín ògùn fi wẹ́ yẹn mo gbégùn mi dáadáa mo sì ń sọ Yorùbá gẹ́gẹ́ bí ìlú tán bí mi sí ní Nàìjíríà tí mo sì lọ léwèé you understand mo sì lọ léwèé alhamdulillah mo sọ Yorùbá all through léwèé àtòyìnbó so mi lè sọ bí ẹ̀yin Yorùbá ní o mi ò mọ̀ o bóyá ẹ̀yin Yorùbá tó jẹ́ pé gbogbo ìṣẹ̀dá yín Yorùbá ni yín bí ẹ̀yin lẹ́láìkẹ́ máa play rigmarole game èmi ò mọ̀ o ṣùgbọ́n àwa tí ó jẹ́ pé bóyá mix mọ́ wọn sàlẹ̀ egun díẹ̀ yẹn àwọn ọmọ ṣe mix ọ̀rọ̀ o ká máa ṣe rigmarole mi ò ráyè ẹ̀ ẹja lọ ọ̀rọ̀ mọ́lẹ̀ bó bá ṣe rí ni òun ló fa gbogbo lè tèmi ṣe àwọn èèyàn lè ti mọ̀ mí lórí ẹ̀ tipẹ́ ó ṣe jọ́ mẹ́ta lórí social media yìí náà ibi tó bá máa já sí èmi òun kí ẹ̀ kódà èyí tí mo ṣe yìí náà tí wọ́n kan máa ń rò lọ́kàn pé tó lórí pé òun gbèjà bọ̀dún Markaz ṣé kò tó bẹ́ẹ̀ mo bí ẹni ṣé kò tó bẹ́ẹ̀ ẹni tí nǹkan ṣẹlẹ̀ sí jáde wá sọ̀rọ̀ ẹni tí nǹkan ṣẹlẹ̀ sí ó jáde wá sọ̀rọ̀ ṣé kò wá tó bẹ́ẹ̀ kíyàn sọ̀rọ̀ kò wá tó bẹ́ẹ̀ kíyàn support irú ẹni bẹ́ẹ̀ lórí òdodo tó sọ ẹ rẹ̀ bẹ̀rù Ọlọ́run